A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Inú fu àyàfu bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Plateau látàrí bí àwọn apanijayé ṣe ń dúnkookò mọ́ wọn wípé àwọn tún ń padà bọ̀ wá ṣọṣẹ́ mìíràn ní àwọn agbègbè ní Central àti Northern Senatorial District ní àìsùn ọdún tuntun. Èyí ló mú ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun tẹkọ̀ létí lánàá láti lọ ṣe ìdásílẹ̀ Special Intervention Squad láti lè dènà ìkọlù tí ó ń lọ ní àwọn apá ibìkan láàrin ìpínlẹ̀. Agbègbè bíi 25 ní ìjọba ìbílẹ̀ Bokkos àti Barkin-Ladi ni àwọn agbébọn ṣe ìkọlù sí ní àṣálẹ́ mọ́júmọ́ ọjọ́ Kérésì tí wọ́n sì pa ènìyàn tí kò dín ní 160. Gẹ́gẹ́ bí ara ètò láti dènà irúfẹ́ àjálù báyìí ni àgbájọwọ́ àwọn lọ́balọ́ba ní àríwá Jos, gúúsù Jos, Barkin-Ladi àti Riyom ṣe figi gún pọ̀pọ̀ṣìnṣìn ọdún tuntun tí ó lè fa ìkórajọ. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba tí amúgbálẹ́gbẹ̀ẹ́ gbọ̀ngbọ̀n ti ìlú Jos Da Yakubu Namano Dangi bu ọwọ́ lù ni wọ́n ti sọ wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí ìkọlù tí ó wáyé láìpẹ́ yìí ní ìjọba ìbílẹ̀ Bokkos, Mangu àti Barkin-Ladi tí ó yọrí sí ìfẹ̀míṣòfò rẹpẹtẹ. Ìjọba ìpínlẹ̀ ti wá darí nípasẹ̀ ẹ̀ṣọ́ aláàbò wípé kò gbọdọ̀ sí ìkórajọ ìta gbangba fún pọ̀pọ̀ṣìnṣìn ọdún yàtọ̀ sí ilé ìjọsìn, kí olúkúlùkù sì gba ilé rẹ̀ lọ lẹ́yìn ìsìn láti dènà wàhálà tí yóò ga jàrà lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ àṣálẹ́ mọ́júmọ́ ọjọ́ Kérésì níbi tí àwọn agbébọn ti ṣekú pa ọmọ orílẹ̀-èdè ní ìjọba ìbílẹ̀ Bokkos àti Barkin-Ladi ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn jábọ̀ wípé alága Community Peace Observers ní ìjọba ìbílẹ̀ Bokkos, Kefas Malai fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn tí ó jáláìsí lé ní 150. Tinubu nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ajuringe Lale kọ̀rọ̀ ojú sí ìpànìyàn yìí bí ó ti pàṣẹ kí wọ́n tètè ṣe àwárí àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù kí wọ́n sì fi wọ́n jófin. Bí ó ti ń bá ìjọba àti ará ìpínlẹ̀ Plateau kẹ́dùn tí ó fi ń dá wọn lójú wípé àwọn tí ó lọ́wọ́ nínú ikú, ìrora àti ìpayínkeke yìí kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Bákan náà ni igbákejì ààrẹ Kashim Shettima náà kọ́wọ̀ọ́rìn pẹ̀lú National Security Adviser Nuhu Ribadu láti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí ní Ọjọ́rú tí ó sì fi dá àwọn olùgbé lójú wípé ìjọba kò ní sinmi títí àwọn tí ó fara kááṣá yóò fi gba ìdájọ́ òdodo. Nígbà tí wọ́n ń fèsì ní alukoro ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológunàgbà sọ nínú àtẹ̀jáde àná wípé níbo ni àwọn ẹ̀ṣọ́ aláàbò wà nígbà tí ìpànìyàn ń lọ lọ́wọ́. PDP wá ké sí ààrẹ kí ó tètè ta mọ́ra ṣe ìbẹ̀wò sí ibi ìkọlù yìí kí ó sì tìkára rẹ̀ bá ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti gbógun ti ìpànìyàn àti ìgbésẹ̀ láti mú àwọn apanijayé wọ̀nyí pẹ̀lú àwọn alátìlẹyìn wọn. Wọ́n ní ṣíṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí yóò bu òróró ìtura sí ọkàn ará ìlú, pàápàá jùlọ àwọn tí àjálù yìí dé bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ òṣìṣẹ́ National Working Committee fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Timothy Osadolo ti sọ wípé Mínísítà fún Agbègbè Ilé Ìjọba ìlú Àbújá Nyesom Wike ti fi ọgbọọgbọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Osadolo wá ké sí ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣọ́ra fún Wike nítorí ẹlẹ́nu méjì ni. Nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú Trust TV, igbákejì adarí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú PDP sọ wípé òótọ́ ni wípé Wike ti fi PDP sílẹ̀, àbí ìgbà wo lẹ ti rí i níbi ayẹyẹ ọmọ ẹgbẹ́ PDP, pàápàá jùlọ bí Wike ṣe sọ wípé òun ni adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ rẹ̀. Kí a bá lè mọ bí nǹkan ṣe ń lọ sí, Osadolo ní kò sí bí Wike ṣe lè díbọ́n tó ìwà àti ìṣe rẹ̀.
tọ́ka tẹni tó ń ṣe. Kí ìdìbò gbogboògbò ọdún yìí tó wáyé ní ìṣesí Wike ti ń kọmi lóminú. Wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ń ṣiṣẹ́ tako olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú PDP Atiku Abubakar nígbà ìpolongo ìbò. Wọ́n ní abẹ́ Ààrẹ Bọ́lá Tinubu ni ó fara mọ́ tí ó fi padà rí ipò dìmú lábẹ́ ìṣèjọba rẹ̀. Àwọn ìwà yìí ló mú kí adelé alága PDP Umaru Damagum sọ wípé àwọn yóò bá a wí láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú àlàálẹ̀ aṣíwájú rẹ̀ olóògbé Olúwarótìmí Akérédolú. Ayédatiwa sọ èyí níbi candlelight tí ẹgbẹ́ agbẹjọ́rò Nigerian Bar Association NBA ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ṣe láti fi bu iyì fún olóògbé Akérédolú ní ilé ìjọba lálẹ́ àná ní ìlú Àkúrẹ́. Ó ṣe àpèjúwe Akérédolú gẹ́gẹ́ bí akíkanjú, ìmọ́lẹ̀ sí ìlànà òfin àti adarí tó ní àfọkànsìn. Ó ní ìfọkànsìn rẹ̀ sí ìdájọ́ àti iṣẹ́ ìlú ni ó mú u gba oyè àgbàmọ̀fin fún ará ìlú. Ayédatiwa sọ fún àwọn ẹgbẹ́ agbẹjọ́rò wípé ìgbésẹ̀ wọn yìí túmọ̀ sí wípé gbogbo ohun tí wọ́n ń ṣe nígbà ayé rẹ̀ kìí ṣe ojú ayé lásán ṣùgbọ́n ìfẹ́ òtítọ́. Èyí sì dùn mọ́ òun nínú gidigidi. Ó ní òun á rí i dájú wípé àwọn parí gbogbo iṣẹ́ àkànṣe tí Akérédolú ti dáwọ́ lé bí ó ti pè fún ìtẹ̀síwájú nínú àdúrà wípé kí Ọlọ́run fún wọn ní okun láti lè borí àjàgà ìpapòdà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ ti sọ wípé ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà ṣekú pa 6,886 adàlúrú àti àwọn oníwà ọ̀daràn mìíràn. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 6,970 bí wọ́n ṣe ìdóòlà ẹ̀mí fún àwọn 4,488 lọ́wọ́ àwọn ajínigbé láàrin oṣù Kínní sí oṣù Kejìlá ọdún 2023. Adarí ìròyìn fún DHQ Major General Edward Buba ni ó sọ eléyìí ní Ọjọ́bọ̀. Bákan náà ni ó sọ wípé ikọ̀ ológun rí oríṣiríṣi ohun ìjà weapon tí àpapọ̀ iye rẹ̀ jẹ́ 3,320 àti 39,075 ohun ìjà ammunition. Agbẹnusọ DHQ ní àwọn tí ń gbé ìgbésẹ̀ láti gbógun ti oríṣiríṣi ìpèníjà pẹ̀lú èròńgbà àti lo ìgbìyànjú nípa ọ̀rọ̀ ẹnu àti ohun ìjà pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Ó ní àwọn tí ń gbé ìgbésẹ̀ láti pèsè gbogbo ohun àmúyẹ tí ológun nílò láti gbógun ti ìwà àdàlúrú. Buba tẹ̀síwájú wípé káàkiri ni wọ́n ti pín àwọn ológun sí tí wọ́n sì ń ṣẹ́gun àwọn adàlúrú. Lórí ìkọlù tí ó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Plateau, ó ní ohun tí ó fa ìkọlù yìí kò ní wáyé mọ́ ní ìpínlẹ̀ tàbí níbikíbi lórílẹ̀-èdè. Ó ṣàlàyé wípé ìjọba ìbílẹ̀ Bokkos àti Barkin-Ladi ní ìpínlẹ̀ Plateau jẹ́ 2,315 square kilometre pẹ̀lú abúlé 350. Buba ní ìrìnàjò láàárín àwọn abúlé yìí sí iléeṣẹ́ ológun lé ní 90 kìlómítà. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ojúnà yìí ni kò ṣeé rìn pẹ̀lú ọkọ̀. Ìdí nìyí tí ó fi ṣòro láti tètè dé ibẹ̀ àyàfi bí àwọn bá tètè rí ẹni ṣe alamí kí ìkọlù tó wáyé. Ọ̀gágun wa sọ àsọdájú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò lè wáyé mọ́ nítorí àwọn ti ṣe gbogbo ètò débi wípé ohun tí ó fa ìdádúró níbi ìkọlù tí ó kọjá kò lè ṣe ìdádúró mọ́. Ó ní àwọn gbọ́ nípa lẹ́tà tí wọ́n kọ, àwọn sì ti ń gbé ìgbésẹ̀. Bákan náà ni àwọn ń lépa gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ìkọlù yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé-ẹjọ́ Upper Area tó fìkàlẹ̀ sí ìlú Makurdi, ìpínlẹ̀ Benue ti pàṣẹ kí ìyàwó ilé kan Solomon Audu san mílíọ̀nù 10 náírà fún ọkọ rẹ̀ Philip tí wọ́n ti jọ kọ ara wọn sílẹ̀. Adájọ́ Magistrate Rose Iyose ni ó pàṣẹ kí Audu pín owó ọ̀hún san lẹ́ẹ̀mẹta bẹ̀rẹ̀ láti oṣù kẹfà títí dé oṣù kẹjọ. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn NAN ṣe jábọ̀,
Solomon ni ó wọ́ ọkọ rẹ̀ Philip lọ ilé-ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn wípé ní kété tí àwọn ṣe ìgbéyàwó ní ọdún 2015 ni ó bẹ̀rẹ̀ sí hu ìwà tí kò bá tòun mu. Ó ní àwọn ṣe ìgbéyàwó lábẹ́ òfin àti àṣà ilẹ̀ Tiv, ṣùgbọ́n kò tíì sí ọmọ. Adájọ́ Iyorchia ní Solomon àti Philip ti jọ pa ohùn pọ̀ wípé ìgbéyàwó ti tán látàrí wípé kò sí ìfẹ́ mọ́. Bákan náà ni àwọn méjèèjì gbà wípé olùfisùn ni ó ra ilé tí wọ́n ń gbé kí ìgbéyàwó tó wáyé láàrin wọn, ṣùgbọ́n olùfisùn kò pèsè ẹ̀rí wípé òun ní agbára láti kọ́ ilé àkọ́tà ẹ́stéètì tí wọ́n ń gbé. Ẹ̀rí jẹ́ kó di mímọ̀ wípé òṣìṣẹ́ ìjọba ni ìyàwó tí owó oṣù rẹ̀ wà láàrin 40,000 naira sí 60,000 naira. Bákan náà ni ó ń ta bàtà àti aṣọ. Adájọ́ ní báwo ni ó ṣe ṣeé ṣe kí ó kọ́ 5 blocks of flats láàrin ọdún méjì pẹ̀lú owó tí ó ń gbà, àyàfi bí ó bá jẹ́ wípé ó tún ní ọ̀nà mìíràn tí kò sọ síta. Èyí túmọ̀ sí wípé ọkọ ni ó jẹ́ olùkópa jùlọ (major contributor) sí ilé tí ilẹ̀ rẹ̀ jẹ́ ti olùfisùn. Fún ìdí èyí ni adájọ́ ṣe gbé ìdájọ́ kalẹ̀ wípé ìgbéyàwó láàrin Solomon Audu àti Philip ti wá sí òpin. Láti òní lọ, wọn kì í ṣe ọkọ àti ìyàwó mọ́. Kí olùfisùn san mílíọ̀nù 10 náírà fún afẹ̀sùnkàn gẹ́gẹ́ bí owó tí ó fi dá sí kíkọ́ ilé àkọ́tà tí ilẹ̀ rẹ̀ jẹ́ ti olùfisùn. Síwájú àkókò yìí ni olùfisùn sọ fún ilé-ẹjọ́ wípé lójijì ni ọkọ rẹ̀ di oníjàgídíjàgan lẹ́yìn ìgbéyàwó tí ó fi ayé nira fún un. Èyí ló mú un rọ ilé-ẹjọ́ kí ó tú ìgbéyàwó wọn ká látàrí wípé wọn ò bára mu. Bákan náà ni olùfisùn rọ ilé-ẹjọ́ kí ó pàṣẹ kí afẹ̀sùnkàn fi ilé òun sílẹ̀, ṣùgbọ́n afẹ̀sùnkàn, bí ó tilẹ̀ jẹ́ wípé ó gbà kí ìgbéyàwó túká, sọ fún ilé-ẹjọ́ wípé òun ni òun kọ́ ilé àkọ́tà 5 blocks of flats sí orí ilẹ̀ olùfisùn, bí ó ti ké sí àwọn ẹlẹ́rìí àti ìwé-ẹ̀rí láti fi kín àwáwí rẹ̀ lẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn aláṣẹ ti sọ wípé àwọn agbébọn pa ènìyàn 6 níbi ayẹyẹ kan tí ó wáyé ní northwestern Mexico lánàá, pẹ̀lú ọ̀daràn kan tí wọ́n sọ wípé òun ni àwọn agbébọn yìí lépa wá. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ìkọlù sí adarí ọ̀daràn tí wọ́n ti gba àṣẹ lé lórí láti fi ọwọ́ ṣìkún òfin mú fún oríṣiríṣi ẹ̀sùn bíi ìpànìyàn, ìtàpá sí òfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ agbẹjọ́rò ìjọba sọ wípé ọ̀daràn yìí pẹ̀lú àwọn 5 mìíràn ni wọ́n pa nígbà tí àwọn 26 mìíràn fara ṣèṣe níbi ìkọlù òwúrọ̀ kùtùkùtù tí ó wáyé ní municipality ti Kagem. Ó ní wọn kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá ìpéjọpọ̀ yìí jẹ́ ti ọjọ́ ìbí ọmọ ọdún 15 tí wọ́n ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.